kò sí sábà ìpè tí kálukú ń dunú èmi gan mú ìjọ kò bá dúpẹ́ bá ẹ̀yọ́ oníṣòkúsọ adúpẹ́ o àlùkò ti ríran o ó ti rí o kò sí kan tó mú fọ́n mú kiri mọ́ o eléyìí bó ló ṣe jẹ́. náà ká máa dúpẹ́ fọ́lọ́ọ̀ba ká máa dúpẹ́ fọ́lọ́ọ̀ba kò sẹ́dà tó wà tí ò ní tiẹ̀ gbogbo ala níbi tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ Ọlọ́run bá tó wá ní déédéé tó lásìkò á lè bá a yọ nǹkan tó fi ń ta wá tó fi ń ro wá lẹ́sẹ̀ Ọlọ́run bá a kúrò mo kò pẹ́ tèmi lọ́dọ̀ Ọlọ́run bá ní pé àlàáfíà ni mo wà nǹkan kò ṣe mí lè ṣàwọn ọmọ mi kò ṣáyà mi kò tó wá ṣe yín fans mi. wọ́n ní ìgbé rẹ̀ bí o Àyìndé o ẹbí ló ta ń kọ́nà lọ tí ń jó rẹ̀ mí o bàrẹ̀ ni tó sọ pé òun ò ní jó rẹ̀ mí o kẹ́ sọ fún pé there is always two options àní kẹ́ sọ fún pé there is always two options because one man food is another man poison that's it bó ṣe jẹ nìyẹn ṣáwọn ìtura. bàbá tí a bá ní kí a sọ nípa àwọn olórin fújì tí wọ́n ti ń bàbọ̀ tí ó ṣe díẹ̀ ọ̀kan ni Aluko Remi ní ṣókí ni o kìlúkù ti rí tó jẹ́ máa nígbàgbé ní ṣókí. ojú sí ní nǹkan tó pọ̀ ojú rí rere ojú rí kejì ọ̀tí rere bẹ́ẹ̀ lójú wá rí jù so àdúpẹ́ fọlọ́ọ̀bà. wọ́n ṣe Fuji Vibration láìpẹ́ tí ẹ̀yin náà wá ẹ̀kọ́ ní dáadáa táwọn sí ìwọ́n gbà ní dáadáa ìgbàdé máa bẹ̀rẹ̀ orin yẹn ó tẹ́ sọ́nù pé gbogbo wàhálà tó wà ní agboolé Fuji o kí àwọn tó ń jẹ́ aṣíwájú àwọn tí wọ́n jẹ́ àró àtàwọn ọ̀dọ́ fi bẹ̀ kí wọ́n bá ṣe máa paná yìí ṣé wàhálà wà lóòótọ́ ni. wàhálà ò sí ṣe rí social media ló fẹ́ dá wàhálà lẹ̀ because lifestyle tá à ń gbá sí ni so wàhálà ò sí mo kò tún try láti sọ fún wa pé gbogbo wa tá à ń kọ Fuji àtẹni tó fẹ́ join ní sí ni àtàwọn tó jẹ́ pé tó ti ní àgbàlagbà tó wà bẹ́ẹ̀ tó ti jù wá lọ gbogbo wa láti dàgbà gbogbo wa láti bímọ tó bá jẹ́ kó tẹ́ fẹ́ máa ṣẹlẹ̀ ní ayé àtijọ́ ni ẹ má yẹ ká ṣe kí ni ẹ má yẹ ká ṣe mu ẹ jẹ́ ká wá ní development sínú iṣẹ́ wa kó lè jẹ́ kí iṣẹ́ kó má ṣe kí ni kó má di nǹkan tẹ́ pé a máa regret lórí ẹ̀ because a ní ìdẹ̀mú lọ́dọ̀ tèmi ní opinion tèmi ní ohun a ní ìdẹ̀mú mi mọ tẹ́lẹ̀ mi ò mọ̀ lọ́dọ̀ tèmi rẹ̀ mi a ní ìdẹ̀mú gbogbo aláti dàgbà gbogbo lọ́lọ́run ti bùkún lọ́lọ́run ti ṣàánú fún sopọ́tà kan nídìí sí ni láti máa wá bí iṣẹ́ tá a fi ń ṣe yẹn bí ò ṣe nípa àwọn ọ̀tẹ́mi rò pẹ̀lú everybody ní sábì everybody ní ànábì it depend on your bí wọ́n gbọ́ngàn fúnra rẹ̀ tó bá ṣe mọ́ bí ká pébù ẹ̀ bó ṣe gbé sí ni bọ̀ lọ́dọ̀ tèmi rẹ̀ mi ìjayà lè mi so I don't care so everybody là nábì ẹ̀rọ lè mi àsábì bọ̀ tèmi rẹ̀ mi ìjayà lè mi. so ẹbí ṣe ànábì ẹbí ìsàbí sàbà. mi mọ nǹkan tó ń jẹ́ gbogbo nǹkan báyìí ìjayà. then the word igwe tí ń jẹ́ ó tó ìgbà pẹ́ ọ̀nà jìn ele fáǹsì ló fún yín ni abẹ́yìn náà lè kọ̀ wọlé wúra ẹgbẹ́ igwe lèmi náà. The name was given to me from mo ti sọ́rí ẹ̀ máa tó tẹnu mọ́ mo ti dé ìtòwò bí ọmọkùnrin tí máa bẹ̀rẹ̀ jẹ́ Ìgbò so abẹ́lẹ̀ kọ́kọ́ sọ mí ní Ìgbò so àwọn tó wá jẹ́ olólùfẹ́ mi ní street àwọn gbọ̀ngàn fúnra wọn kọ́ máa pè mí ní Ìgbò ọba Ìgbò ọba so ìwọ̀n àmọ́kọ́ tó rí lára mi tó fi ń pè mí bẹ́ẹ̀ so èmi náà wá wọ́n pé wọ́n ti ń pè mí ní Ìgbò so ẹ jẹ́ kí n máa wò wọ́n gan so that's the ó ṣe lọ nìyẹn tí Ìgbò yẹn fi ṣe kí ni tó fi stamp ẹ̀ kò dẹ̀ kó mẹ́mu kò dẹ̀ kó mẹ́mu lágbára ọdún. aláàmì kí nípa wà tí mi ò gbẹ tí ìbẹ́ nìkan sọ́ọ́rí tí ẹ̀ bá ń pè mí lé ní báyìí lọ́tún ló sì rọ̀tìrọ̀tì àwọn ọ̀dọ́ kí láṣìírí tó wà nílé gan kí ni motivation bẹ̀. ṣe láṣìírí tó wà bẹ́ẹ̀ ni pé ṣé mo pé everybody ní style tiẹ̀ nídìí iṣẹ́ wọ̀nyí tó bá ń ṣe style tèmi ni mo rí bódà pé àwọn young people wọ́n love mi lè sọ pé kọ́ báyìí ọmọ kan lè sọ pé bóyá style kan wà tí mò ń ṣe tó yẹ pé òun ló jẹ́ kó ṣe kí ni kó jẹ́ kó fall in love sí mi èmi gangan mi lè sọ pé báyìí kò yé mi náà tí má ló yé mi irọ́. ọkùnrin gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ kan wà bàbá alábúlé ló ń jẹ́ ìmọ̀wé ẹ̀ṣẹ̀ lọ́tì ẹ̀ dáadáa ó ní ọlọ́wọ́ tún yín lòún jẹ́ ó ju fídíò kan sára ìpẹ́ tí kálukú ń dunú èmi gan mú ìjọ kò bá dúpẹ́ bá ẹ̀yọ́ oníṣòkúsọ adúpẹ́ o Àlùkò ti ríran o ó ti rí o kò sí kan tó mú fọ́n mú kiri mọ́ o eléyìí bó ló ṣe jẹ́. náà ká máa dúpẹ́ fọ́lọ́ọ̀bá ká máa dúpẹ́ fọ́lọ́ọ̀bá kò sẹ́dà tó wà tí ò ní tiẹ̀ gbogbo ala níbi tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ Ọlọ́run bá tó wá ní déédéé tó lásìkò á lè bá a yọ nǹkan tó fi ń ta wá tó fi ń ro wá lẹ́sẹ̀ Ọlọ́run bá a kúrò mo dúpẹ́ tèmi lọ́dọ̀ Ọlọ́run bá ní pé àlàáfíà ni mo wà
wọn kò ṣe mí lè ṣàwọn ọmọ mi kò ṣáyà mi kò tún wá ṣe yín fans mi ẹ̀yin gangan ní tèmi ìkọ̀kọ̀ bá ní ṣe mi. kí wàá ní ká tó máa lọ kí ni new thing about Remi Aluko the new thing now. The new thing about Remi Aluko that is coming up, I have Fuji hip hop that is coming up. The beat is hip hop, but the music on top is Fuji. So watch out for that. It's coming up very soon. kí ni Imagine tó ti máa gbé fún yín tán ẹ máa lọ jí tán ẹ ní sùúrù. kọ́mọ lọ. Ẹ fẹ́ máa jẹ́ tí gbogbo yín máa ṣe kí ni inú yín máa dùn ẹ gbà pé torí mo sọ fún yín pé èmi lògùn owó gbówó wá ṣe business because Taraba in the building. thank you God bless you.